ìwé mímọ́ ẹ gbani nímọ̀ràn, ẹ kọ́ni lójúṣe, ó bá ní wí, ó mú lérí ọlọ́run ọmọ èèyàn á ìwé mímọ́ ẹ ṣíni lójú òun gan-an làgbéyẹ̀ òní òní mú ṣe àfihàn wí létí àlejò ṣíṣe ìkà mọ̀ fà sẹ́yìn ìkà mọ̀ fà sẹ́yìn létí àlejò ṣíṣe kó bá lọ sínú Róòmù orí 12 ẹsẹ̀ 13 àlejò ṣíṣe kẹ́ẹ̀tì jẹ́ ẹ ṣe pé kété ògbà kọyàn sílẹ̀kùn yàrá rẹ̀ kẹ́ẹ̀ka àlejò yà sọ àṣìbẹ̀ àtọ́nikọ́ ọmọ àtọ́nikọ́ ọmọ èṣù kàwé kejì ṣùgbọ́n kọ́nìyàn á gbìyànjú láti ran ìran ọ̀nìyàn lọ pàápàá ìrákọ̀bá jẹ́ pé àlejò náà yà kò jẹ́ pé wẹ́ẹ̀ mọ bí kan ti á ṣùgbọ́n olùṣòro ọ nílò ìrànlọ́ bẹ́ẹ̀ni wí ká mọ̀ fà sẹ́yìn o létí àlejò ṣíṣe bóyá níbi iṣẹ́ rẹ lọ́ọ́tọ́ o gbọ́dọ̀ ní ọgbọ́n ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run dẹ̀ gbọ́dọ̀ darí rẹ lórí àlejò ṣíṣe kò á ṣe yìí jìbì nínú rẹ̀ ṣùgbọ́n lásọ kágbá ohun ketele pé a gbọ́dọ̀ rántí wí ìhà náà àti mú ìgbà kan ṣe àlejò níbì kan bíi ti ọmọ Ísírẹ́lì kan lọ́run bá sọ̀rọ̀ ìkàn bá ti dé inú ìtura ran ìkàn mọ̀ gbàgbé o wíyàn náà ti ṣàtìpó wíyàn ti ṣàlejò ní ibì kan bẹ́ẹ̀ mọ̀ bóyá landlord lọ́ọ̀yà bẹ́ẹ̀ mọ̀ wí bóyá ọ̀gá lọ́ọ̀yà níbi iṣẹ́ bẹ́ẹ̀ mọ̀ bí bóyá olóyè lọ́ọ̀yà ládùúgbò bẹ́ẹ̀ mọ̀ wí bóyá òṣìṣẹ́ lọ́ọ̀yà níbi ilé ìtura àbí níbi kíbi kan tí yóò àṣùṣẹ́ kí á àlejò kan yóò wọ́ wá sí kan yóò rìn sí bóyá olè rẹ̀ náà dé lù kórìíta ilé Abrahamu kò jẹ́ pé látọ̀ọ́kán lè ti rí i pé ìrìnà kẹ́ẹ̀bọ́ òrìrán ẹ̀jọ́ ti ìrà ìbé òṣè kan ti rìn kan ti yí ọmọ tó ràn ní ẹ̀jọ́ bẹ́ẹ̀ ni pé ọmọ ọ̀nà ibi kan ń lọ wọ́n èmi ló gbà múrin kọ́yà lúlu bí kọ́yà wẹ́yà rìn lẹ́gbẹ̀ẹ́ títì ọkọ̀ àjàgbé yọ̀ páàkì lẹ́gbẹ̀ẹ́ rẹ àbí ọkọ̀ kékeré yọ̀ páàkì lẹ́gbẹ̀ẹ́ rẹ káwọn yà bẹ̀rẹ̀ wí ọ̀gá ọ̀nà ibi sí ọ̀nà yìí lọ sí ibi sí ọ̀nà kan lọ sí ìlú bá wàá rí i pé ojoojúmọ́ lè ṣẹlẹ̀ olùmọ̀ àyíká gbọ́n rè járe àìṣe hàn ṣìnà ni ṣé wọ́n gbà yí pé eré àánì wọ́n rò yí pé bùṣe kò ti gbé olùbí kọ́ ẹ̀ àánì náà ti gbé bẹ̀ kọ́ mọ́ kété àdúgbò olùmúrìn gan ọyọ̀ alẹ́ gbé ọ̀dọ̀ rẹ bá kò jẹ́ pé àdúgbò kọ́ ẹ̀ àkọ́tẹ́ bọ́ ẹ̀ sọ̀rọ̀ ní lọ́ọ̀lọ́ọ̀nì níbi kì í mú ṣùgbọ́n kẹ́ ẹ̀ mọ́ bóyá ògo olúwa náà pé ibi kì í mú ó dẹ̀ ti dé ògo olúwa ṣùgbọ́n ẹ̀ mọ́ bẹ̀ ó rí ìbèrè lọ́ọ̀rẹ́ wí ibi kì í mú ni ògo olúwa jàre ọ̀gá darí mi ilé ti àlejò ṣíṣe ìka mọ̀ fà sẹ́yìn ọmọ ti rọ́ ni kò jẹ́ pé láàmúrú àlejò báyìí ni ajá kan fáríran amọ̀dàkún bóyáwó náà ti rí irú rírí bá rí wàá lọ súlùbì kan ọ̀rẹ́ dá èèyàn alálùpùpù dúró ọlọ́kadà wíbí bá lo imú kan gbé ọ lọ ọlọ́kadà dẹ̀ mọ̀ wí léyìí lékè líbe kò bọ́ á lójú ibẹ̀ níbi kò é mò ní ajá kò mọ̀ọ́mọ̀ ọ̀rọ̀ rí bá ni o agbé ọ yí gbàgún bí òrìn ọmọ Ísírẹ́lì àrè á padà gba ọ̀nà òun rẹ̀ àyà sèyìn síbi ibi kò jẹ́ pé wèmí kò jẹ́ pé sílé ẹ̀kẹ́kan náà síbẹ̀ kọ́ wí kọ́ bá ti mọ́ sẹ̀rìn bá kọ́ bá ti mọ́ rìn léyìn ilé o wàá rí ibi kò é mú kàn pè ní ògo olúwa ọlọ́run kẹ́ á lè lọ gẹ́gẹ́ bí ọlẹ́gbàgbọ́ ká mọ̀ dàbí ìhàn ní ubi bá ẹ lọ́ra àwọn kan jẹ́ pé ọlọ́run pa láṣẹ kọ́ bá lọ sínú Pétérù kínní orí 4 ẹsẹ̀ kìíní ọlọ́run pa àlejò ṣíṣe ó pa láṣẹ wàá mọ́gbọ́n oríṣẹ́ wàá jẹ́ mi ọlọ́run wàá jẹ́ darí rẹ àlejò ṣíṣe ọ̀ra ọṣẹ́ rere ni ọṣẹ́ àyèyẹ kò yẹ ká bá lọ ọmọ ọlọ́run ká ṣẹ̀ nínú ìhàn ọ̀nìyàn ṣe ra kò jẹ́ pé
wọ́n fẹ́ lù á ní jìbìtì o wọ́n yóò wé àlejò náírà wọ́n yóò wé ìyàlejò wọ́n yóò wé wọ́n fẹ́ tọrọ lé ọ̀rẹ́ wọ́n yóò wé wọ́n wá nìkan sùn lubi kọ́ yà wí ìgbà kan rè débẹ̀ wí wọ́n pe tẹlifóònù ọ̀nì ni wé ẹ̀ lọ ó rì kí ó kà á mú ọkọ̀ padà wọ́n yóò ké sí ọ̀yà ẹtì wọ́n yóò ké sí ọkọ̀ ẹtì wọ́n yóò ké sí ráulé ẹtì láyé yìí ká àkọ́jẹ́ pé níbi kíbi kan báyà wọ́n yóò mí ọkọ̀ ránṣẹ́ sí ọ wàá lo ọgbọ́n Ọlọ́run ni o nínú ti àlejò ṣíṣe àlejò ṣíṣe ó jẹ́ àǹfààní alárìnlẹ́gbẹ́ kọ̀ọ̀yàn yọ̀ ní nípasẹ̀ náà ni Ábúráhámù ó ṣàlejò áńgẹ́lì láàrin mọ́ àìmọye bá àìmọye ọ̀nìyàn bá à ń ṣàlejò áńgẹ́lì nínú ìwé májẹ̀mú láéláé kàn yọ̀ mọ́ lónìí náà bá Ọlọ́run ṣe ọ̀ràn áńgẹ́lì rẹ̀ náà kàn wọṣọ bíi ti ọ̀nìyàn kàn rí bíi ti ọ̀nìyàn kàn sọ̀rọ̀ bíi ti ọ̀nìyàn ṣùgbọ́n kẹjẹ pé áńgẹ́lì Ọlọ́run ni kọ́ bá Hébérù orí 13 ẹsẹ̀ 2 wà rí líbẹ̀ àlejò ṣíṣe Ọlọ́run fẹ́ ká ṣe ká máa kọ́ra lóòrèkóòrè nínú Róòmù orí 12 ẹsẹ̀ 13 àlejò ṣíṣe ó ní ìlérí ẹ̀san àti ìbùkún k'Ọlọ́run múlẹ̀ lórí nínú ìran Ọba kejì orí 4 wọ́n bá ká látẹsẹ̀ kẹsín títí dé ẹsẹ̀ 19 wàá rí pé èrè nínú àlejò ṣíṣe tí wọ́n rà àlejò ṣíṣe nìgan Ọlọ́run fẹ́ kó ṣe kó yan ọ̀tá rẹ̀ gan ẹ̀hún ní mi wí kébi bá pọ̀ ọ̀tá rẹ̀ kò dẹ̀ lé jíjẹ kó mú kó wà kó gbójú rẹ bẹ́ẹ̀ ni pé èso kò ṣe sí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi jíjẹ nìkó ìkí ọ̀fun bá gbẹ̀yàn ọ̀tá rẹ̀ o dẹ̀ lé èso mi nìkọ̀kọ́ ní súlé wọ́n ní ẹlẹ́rìí dòdò wọ́n ní kò jẹ́ pé ó yóò tura wọlé kàn tí pé wọlé omi kò jẹ́ pé ṣakala ni wọ́n dẹ̀ lómi kò jẹ́ pé inú fíríjì léyà kó tutù ikọ̀ ọ̀fun bá gbẹ̀yàn ọ̀tá rẹ̀ ikọ̀ ọ̀fun bá gbẹ̀yàn ọ̀tá rẹ̀ ikọ̀ mómi kàn omi kò tutù ni ìyẹn gan lè tọ́ sí àpẹẹrẹ wúrà kò ṣe àlejò ṣíṣe mọ̀tìmẹ́rùnbá Ábúráhámù wà gbọ́ nípa ọkùnrin kankan pè ní Mèṣíṣédékì wà gbọ́ nípa Màríà àti Màtá kan gbàlejò Jésù Kristi kan múlé pọtí kan mọ̀nà roka wà gbọ́ nípa Lídíà ó jẹ́ pé ṣe lè ra aṣọ ikọ̀ ìhàn alárìn nínú Iṣẹ́ Àpọ́stélì orí 16 ẹsẹ̀ 15 wà gbọ́ nípa Onítúbú kínú Iṣẹ́ Àpọ́stélì orí 16 ẹsẹ̀ 24 kò jẹ́ pé ó dẹ̀ tí ó tọ́jú ko ìhàn ẹlẹ́yàn nígbà kó rí pé ìran ọmọ Ọlọ́run náà wà gbọ́ nípa Gáíọ́sì kò jẹ́ pé ẹ ṣe àlejò ẹ ṣètọ́jú òjò nínú Jòhánù 3 orí 9 ẹsẹ̀ 6 àlejò ṣíṣe ohun àyẹyẹ ni ilé tí àlejò ṣíṣe kíkà mọ́ fà sẹ́yìn ohun àyẹyẹ ni ó dé lérè lẹ́yìn òre yìí Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run.